Africa Content TV. Olè bá mi lọ́wọ́ rí ọ̀rọ̀ kan bá mi létí yìí. Mo ti kọrin gọ́bà tó mo lù fún jò. Eléré ńlá ni mí. Lórí ìlú mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láwọn dúdú láwọn funfun. Náà ti gbé ṣe àlá ní. Ṣàṣẹ́ ti má di ìṣó ìṣàkọlé fúdi. Ẹ̀yà nìyẹn mú wò. Sáàkọ̀ mú ńlá mi gbogbo ẹ̀ ní gbẹ́ni ìdá. Ọmọ máa wọnú
mi jọ. Tó bá wọnú mi náà yọ mi náà. Ọmọ pẹ́ máa wọnú òun jọ. Lòsì ní máa wọnú òun jọ. Dábàá ní kọ́ wọnú wọn lọ. Ẹni wọn ẹwọnú wọn. Ẹni wọn ẹwọnú wọn ẹ náà ọjọ́ kan jẹ ìgbọ̀wọ́ wọn. Orí ìtọ́run ẹjọ̀ wọn máa wọnú òun ní ìbàjẹ́. Olè.